ẹ wo gbogbo inú ọjà bó ṣe dá gbogbo inú ọjà ló dá yìí ṣe ti rí ẹ wo nǹkan tí Buhari sọ wá dànù ọjà Buhari ó ti báyé Nàìjíríà jẹ́ ó wá sá lọ sí which place wey you run go sef why they go break my head they craze gbogbo inú ọjà ti dá o gbogbo inú ọjà ti dá àròwó jẹun ebi ti fẹ́ pa wá kú ìyá Kàfáyà ò gba old money mọ́ ìyá Ọlágbálùmọ̀ kò gba old money láàárọ̀ yìí báyìí ògì la mú ògì àtẹ̀pá àràkàrà fi mú ògì àná gàrí la mú sùn gàrí ebi ti fẹ́ lù wá pa àmú gàrí sùn lánàá ní ìgbà tí wọ́n gba old note ẹ dákun ẹ gbà wá o Nàìjíríà ti bàjẹ́ ẹ rí gbogbo àwọn ọlọ́jà ti close wọn ò gba old note àwọn olóúnjẹ ti yarí wọ́n yarí o wọ́n fún wa lóúnjẹ o ẹ rí ẹ wo gbogbo inú ọjà ló ti dá yìí àwọn provision list à ń bẹ̀ wọ́n kàn gba old note wọn ò gbà hey see your brother see wetin he do us Buhari don kill us ooo ẹ gbà wá o ará àdúgbò gbogbo Nàìjíríà ẹ gbà wá o Buhari ti lọ rawọ́ jẹ tí Ọlọ́run fẹ́ pa gbogbo Nàìjíríà ẹ gbà wá o gbogbo ìlú gbogbo diaspora ẹ dákun ẹ gba Nàìjíríà o ìlú ọ̀rẹ́ rẹ o ẹ wo bí ìlú ọ̀rẹ́ ṣe dàbí ohun tí wọ́n kógun jà ìlú ọ̀rẹ́ dàbí ohun tí wọ́n kógun jà ní o ó tán ó parí o ikú ló kù báyìí Olúwa o ìmájì alájà tó máa ń gba old note tẹ́lẹ̀ wọ́n yarí wọn làwọn ò gba old note mọ́ see your brother see wetin he do me yesterday wallahi na garri me I drink yesterday this morning na ogi me I drink wallahi àti kí lè jẹ sùn lánàá ẹ sọ nǹkan tẹ́ jẹ sùn lánàá gàrí lè mú sùn lánàá Ọlọ́run o mọ́mí ẹjọ́ kí lè jẹ lánàá kí lè jẹ sùn gàrí lè mú sùn ayé mi o Buhari ti báyé Nàìjíríà jẹ́ Olúwa o ẹ gbà wá ọ̀rá gbogbo ìlú òyìnbó ẹ gbà Nàìjíríà o gbogbo diaspora ẹ dákun ẹ gbà wá o.